mo bí àsìkò ìdìbò táìtù bàtà wá ṣe bí òun ni wọ́n pè ní unity ni pé ìgbà tí à ń bọ̀ tí wọ́n ń lo ìlú Ìgbò wọ́n fẹ́ sábọ̀ ìbí òṣèré tiwa ṣùgbọ́n president tuntun sọ wípé òun kì í ṣe president Yorùbá nìkan president gbogbo tí wọ́n ti wà Nàìjíríà nípa bẹ́ẹ̀ unity káwọn fẹ́ káwọn ló fi ṣe example yàtọ̀ pé Nàìjíríà jẹ́ colleague tí wọ́n wá ti ń lé láti lé ọdún bíi mélòó kan ṣùgbọ́n tọ́lá ń wò kò sáyẹ̀nsì àṣọ́ọ̀bù títí ọmọ ọmọ fáìn débi pé fún ní discipline ní tó bá gbà fún kí n kú ọmọ tí ò ní bẹ̀ discipline pọ̀ ṣé nípa bẹ́ẹ̀ àwọn ọmọdé láti wá bá ṣe àgbẹ̀yẹ ilé náà kò ní owó kò dẹ̀ ní ìtàjẹ́ ọ̀rọ̀ ọjọ́ kan ojú bí iṣẹ́kíṣẹ́ tí wọ́n bá ń ṣe wọ́n fojú kéré ọmọ kankan àwọn kékeré tó ti kọ́lé bí ipò rẹpẹtẹ tọ́lọ̀ fún ní orí ọ̀fẹ́ àwọn àgbàtà ti kọ́ tiwa náà níwó àwọn kékeré lọ́kùnrin àti obìnrin táwọn náà kọ́ ẹnikẹ́ni kò ṣe kí ni kò ṣe fojú fò òun lè fojú lónìí òun tó máa jẹ́ irú kígbà ẹ̀sìn onífújì náà ló kọ́lé sáré tó àjà ló kọ́ tiẹ̀ sí táwọn fojú fò náà kò ní kọ́ sálẹ̀ àwọn tó fojú rò pé kí ni ọ̀pọ̀ ọmọ náà àrídájọ́ nílé ọkọ̀ wà. ṣùgbọ́n kí wọ́n ti ti mọ̀ ọmọ sọ́ńdọ̀ nílé gbogbo sẹ́kẹ̀ndì bọ́ọ̀dù máa ń ṣe máa sọ wípé tẹ̀lé náà òògùn pátákó náà máa kìí ọlọ. Regina wọn kì í ta ilé yẹn láti fi wọ àìsàn fún ẹ. ìyẹn bọ̀rọ̀ lọ́wọ́ àwọn àjọyọ̀ pọ̀ sí ní jẹ́ àkọ́mọ́. ìbámu kì í má kọ́lé kò ní pọ́lé mọ́. Amen. Thank you. So these answers are for the Presidente. Okay, you.
Thank you.